mọ̀ pé ìyàwó mi lè wo orúwà ẹ̀ sí mi bó ń bá sọ fún mi wọ́n ò jiyàn ìyá mi ló fẹ́ fún mi ẹ wò ó kábíyèsí Elédùmarè ọba mi tí ń jẹ́ mi ní gbìngbìnìkì arúgbó ọjọ́ ìbẹ̀yìn ìyá mi òṣùrùgá panimáwàgún olókìkí òru bó bá sọ fún ọ wípé nǹkan ń bẹ mọ́ jiyàn sí mẹ́wàá ń bẹ ó kúrò ní nǹkan kan arákùnrin kan ló sọ̀rọ̀ yìí fún mi ó níyàwó òun tó ń fẹ́ ọmọ Yorùbá ni Yorùbá lòun náà ó ní ìyá àwọn ló fẹ́yàwó òun fóun tóun sì mú wá sílùú UK science course ló ṣe lóòótọ́ Nàìjíríà àmọ́ fọ́ọ̀mù nọ́ọ̀sìn rẹ̀ mi ni mo gbà fún un tó sì ti ṣetán tóun náà ti wà òkè iṣẹ́ bíi 4 ni mò ń ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo mú wá sí UK àwọn àbúrò mi ní o ọmọ ẹbí ọmọ ará nítorí pé scholarship ló ń bá wá sílùú UK tó sì wàá gbé òun tóun sì fi mọ ẹbí tóun fi mọ ará ó náà ti ṣeun nígbà míì ẹbí tó mọ ará tó mọ ní mọ́ ń yọ̀yàn kó òun wàhálà ńgbà tí dààmú bá dé ó lóun àtìyàwó òun jọra lé òun lòun ra ilé òótọ́ kò sọ́pọ́tì ìyàwó òun àwọn jọra lé ni kò ń sọ àwọn sì jọ ń gbé kò sì sí wàhálà òun mọ̀ pé òun stress ara òun jù pé tó bá ti ẹ̀yà táwọn bá ti ṣiṣẹ́ tóun ti wà ókè òun kò tẹ̀ sí Nàìjíríà òun ṣe oríṣiríṣi sí Nàìjíríà tí ìṣe wípé òun ṣe lẹ́yìn ìyàwó òun náà ń ṣe tiẹ̀ o ṣe mọ̀ bọ́rọ̀ ìlú òyìnbó ṣe rí ó náà ti ṣe o ìyàwó mi tí mò ń sọ fún yín èmi mo mú wá sí UK o àkọ́bí ọmọ wa gan ti wọ 24 years old èmi ti wà ní UK dáadáa kíyà mi tó fẹ́yàwó fún mi pé wàá fẹ́yàwó ń bí ó sì yàwó gidi sóhun àwọn òṣèkọ́kọ́ tí àwọn má jà àmọ́ àwọn kì í ṣe jà pé ẹbí ń dá sí àbí nǹkan kan dá sí kò ká àwọn ọmọbìnrin òun ò tiẹ̀ ráàyè ọjọ́ alẹ́ lòun sáré kiri ó ní báyìí sẹ́yìn ṣe kí òun nìyẹn stroke wá kí òun àwọn pọ̀rọ̀ ìlówó ẹ̀ ó wá ní àrónú nígbà tó yá tóun ò lè sọ̀rọ̀ ọmọ tí kìíní ti wọ̀ òun lára gan ìyàwó òun ó wá lọ gba èrúùmù ó gba fúláàtì míì wọ́n gba yàrá kan bẹ̀ fóun ibẹ̀ ló ń wá wà ó wà bàdàn òun síbẹ̀ ó ní ìyanu Ọlọ́run lòun fi ijó náà lọ́hùn fóònù òun wà bẹ́ẹ̀ o àmọ́ tó bá ríǹgì òun ò lè gbé tí àwọn òun bá wá wò òun bóyá òun ti ṣe ìgására bí nǹkan kan ká tó rí ìṣẹ́jú 5 ìyàwó òun ti kúrò ń bẹ̀ àwọn ọmọ kò jẹ́ káwọn ọmọ wa bá wọn ìyàwó òun rí bẹ́ẹ̀ bí pé bí a spiritual attack ni kó má lọ ràn òun kó má lọ ràn ọmọ ẹni tó ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́ ni ó ní àbí kí ni kóun sọ pé ó fà ó náà ti ṣeun lẹ́yìn ìgbà yẹn ọjọ́ kan wá wà òun ò mọ bóun ṣe ṣe òun ṣáà mú fóònù yẹn òun ṣáà ń toríṣiríṣi òun sẹ́ndí mẹ́sẹ̀jì sí àbúrò òun kan lára àwọn tó mú wá sí ìlú òyìnbó ìkànnì wọn àwọn tó ń sẹ́ndí mẹ́sẹ̀jì sí pọ̀ o àwọn kan ní òkú ní tí bóda ń sẹ́ndí yìí kò yí òun kí ló ṣẹlẹ̀ ó bá wá wú àwọn nígbà tó débẹ̀ ìyàwó òun ò parọ́ ó ní òun wà níbì kan pàtó máa mú ó wá ní òkè gba kóòdù ibẹ̀ ni ó fàbúrò òun yẹn ní kóòdù bá wá síbẹ̀ bábúrò òun yẹn ṣe rí òun tó wọlé tó rí òun báyìí ló bá ní ó bá padà lọ bẹ́yàwó òun pé ó ṣùọ́ wípé ẹni yẹn bọ̀dá àwọn ni ó ní ṣé kò jọ bọ̀dá yẹn ni àwọn tó wà ń bẹ̀ bí yẹn ṣe pé gbogbo àwọn yòókù nìyẹn bó wọn ṣe dé wọ́n ṣe pé ambulance níbi iṣẹ́ tí bọ̀dá yẹn ti ń ṣiṣẹ́ ìyẹn máa yẹn
bó ṣe wá gbé máa yẹn nìyẹn bó ibẹ̀ sí ń tọ́jú ẹ̀ ń bẹ́ẹ̀ nìyẹn nígbà tó ń wà òkè díẹ̀ bó ṣe gbé wọn wá nàìjíríà nìyẹn nàìjíríà ni ti wá tọ́jú wọn tán ti wá wà òkè wọ́n sì wá ń sọ̀tàn yìí jáde tán ti wá wà nàìjíríà ìyàwó wọn ò wá sí nàìjíríà wà wò wọn fine iṣẹ́ òun ò ṣe é filé àbí àmọ́ ká tó kó bí wọ́n ṣe gbé bọ̀dá yẹn wá bọ̀dá yẹn kú ṣé ìyàwó yẹn ò ní wá wò wọn kò ní wá fún wọn ní last respect ẹ̀yin obìnrin bọ́kọ ọ̀rẹ́ bá ṣe ẹ̀ tó mọ̀ pé ò lè dáríjì let him go má joyè kà lọ́jọ́ alẹ́ má joyè ọ̀dájú lọ́jọ́ alẹ́ torí wípé gbogbo nǹkan báyìí ló lẹ́san fún àdúpẹ́ ara arákùnrin yẹn ti yá kódà wọ́n ti ń múra àti padà sílùú UK kí ló ná ìyàwó wọn láti tọ́jú wọn gbé ẹbí wọn nǹkan báyìí ń ṣe ọmọ yín nǹkan báyìí ń ṣe àbúrò yín o tí ìbá ṣe pé láàrin oṣù yẹn làwọn àbúrò wọn ṣẹ̀ṣẹ̀ gbẹ́tẹ̀ gẹ́ẹ̀tì wọn ni kí lè mọ̀ tá a bá mọ̀ sọ ọlọ́run mọ̀ sọkọ wa lọ́tà wa mo ṣe wá lọ́tà ìyàwó wa wọ́n dẹ̀ ṣe ìyàwó wa lọ́tà wa